alaikum warahmatullahi wabarakatuh. Èmi ọmọ yín olólùfẹ́ yín Alhaja Mistura Tèmi Success. Mo ní kí n fi àsìkò yìí kí n fi pé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílùú Ìlọrin àti àgbègbè ẹ̀ síbi ayẹyẹ grand opening ọ́fíìsì wa tuntun ti ilé-iṣẹ́ Al-Yusuf International Travels and Tours ní ọjọ́ Wednesday tó ń bọ̀ on the 11th oṣù tá a wà nínú ẹ̀yìn. Ibo wa ni ọ́fíìsì wa wà? Number 1 Oro Road Junction, Taiwo Road nílùú Ìlọrin, Kwara State. Mo máa retí yín o, ẹ̀yin tí Tèmi ní Success, ẹ̀yin tí Al-Yusuf, ẹ̀yin tí olólùfẹ́ Islam, máa retí gbogbo yín o.
لبيك اللهم لبيك. Tẹ́tẹ́ lọ àjì nìrọ̀rùn, òmùra lílọ nìdẹ̀ra. Adéhùn fi tẹ́lá yọ̀nà àtàbúlàtọ̀ ní kẹfà lọ. Tẹ́tẹ́ lọ àjì nìrọ̀rùn, òmùra lílọ nìdẹ̀ra. Adéhùn fi tẹ́lá yọ̀nà àtàbúlàtọ̀ ní kẹfà lọ. Kò sí èméjì àmọ̀kẹ́, ó dá mi lójú gedegbe wá ṣiṣẹ́ àjìlá ṣe pé hospitality wọ́n dúró. Accommodation wọ́n jẹ́ bàbá, ticketing and reservation, consultancy services, destination advice pẹ̀lú tourism iṣẹ́ wọn ní group tours arrangements. Mo fẹ́ lọ àjì pẹ̀lú múra wa wọn ní mọ̀mọ́ tó lè bá lọ. máa bọ̀ ní Al-Yusuf International Travels and Tours tó kalẹ̀ sí nọ́mbà 50 Ìṣàgá Road Owódélé bus stop along Lut Road Sùúrùlérè Lagos telephone 0803-512-4441 tàbí 0802-396-3632. ọ́fíìsì wọn tó wà nílùú Ìlọrin, Ìbàdàn, Ọ̀yọ́, Ayétòrò. Al-Yusuf International Travels and Tours ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn.